ó tiẹ̀ ti wá ga báyìí gbogbo yín ò wá níṣẹ́ méjì mọ́ so Kọ́lá Abíọ́lá náà tún ti jáde ẹ̀yin náà fẹ́ di president orílẹ̀-èdè Nàìjíríà ara gbogbo yín ò yá gbogbo yín ò wà òkè ẹ máa tó wà alright Ọlọ́run gbogbo yín máa tó wà alright so president lọ́rọ̀ Nàìjíríà kan pẹ̀lú gbogbo tá à ń sọ yìí tí gbogbo nǹkan ti dàrú tí gbogbo nǹkan ti bàjẹ́ so president lẹ́yìn náà tún wá lẹ́fẹ́ jẹ ọlọ́sà gbogbo yín máa tó wà alẹ́ máa wà alright ṣé bá ti ń gbọ́dọ̀ pé Fáyẹmí náà ti gbéde pé Fáyẹmí náà ní ìsìn máa tó jáde Fáyẹmí náà ló ń fẹ́ dipò ààrẹ Délé Muhammad Yẹ̀yẹ́ Bello náà ní Kogi tí ò ṣe kankan tí ò wúlò fún kankan gbogbo àwọn ọmọléèwé títí ẹ̀ ìdínà fi ń pọ́nlẹ̀ kò sí àga níléèwé kò sí wọn ní roof wọn ti àti bàbá ní nothing tó wọ́ọ̀kì ní Kogi state ó jẹ́ gbogbo àwọn òṣìṣẹ́ lówó wọ́n ń pààyàn lọ ń bẹ̀ ni kò rí gbèsè kankan ó ló fẹ́ jẹ́ òun fẹ́ dépò ààrẹ àbí Ọ̀ṣínbàjò tó ti lo good 7 years lórí ipò vice president májíìkì wo ni Ọ̀ṣínbàjò ń bọ̀ wá ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà èèyàn tó jẹ́ 7 years tí ò rí nǹkan kan ṣe òun ló ń bọ̀ wá jẹ́ 7 ló ń bọ̀ wá ṣe nǹkan lẹ́yìn 7 years yẹn o májíìkì ló fẹ́ wá lò ẹ máa da ayé làmú àbí Tinubu tó wà lẹ́kọ̀ọ́ bàbá wọn tó wà ní Èkó tó jẹ́ wípé gbogbo wàhálà tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Tinubu ò rí ṣe kò rí solution ṣe sí Èkó lásán ni ó wàá rí solution ṣe sí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà mọye state tó wà ní Nàìjíríà no wonder tí yàá fi ń jẹ àwọn èèyàn ẹ máa ṣe ṣe bàbá ló lè ṣe ẹ ń ṣe rádaràda ẹ máa gbowó olóṣèlú ẹ máa jíjófò jíjú ẹ̀sìn jíjú rí bàlàbàlà jù ní bọ́lọ̀bọ̀lọ̀ kiri ẹ máa jìyẹ sì tó máa rẹ́rìn-ín ẹ wà máa tọrọ owó káàkiri nínú inbox àwọn èèyàn ẹni tẹ́ báyìí tó ṣe program ẹ máa pín sábẹ́ ìyálàyà yín kan síkì bàbá láàkú yín wà lọ́sípítà ọmọ yín ò tí jẹ́ látàrẹ̀ kan mọ̀ fún yín lówó nígbà tá à ń sọ fún yín nísìkan yé lóògo yín ẹ ti tògo yín ẹ ti tògo àwọn ọmọ yín gbogbo yín wá ń gbégbá dìbò ìwọ náà tún jáde Kọ́lá Abíọ́lá sọ ọmọ yẹlé náà wà ń bẹ́ òun náà fẹ́ gbégbá dìbò ìyí tó pera rẹ̀ ní Amechi àbí náà gbàgbà ẹ̀ mínísítà tó yẹ pé kò rí róòdù ṣe débi tí ó rí airline ṣe kò rí nǹkan kan ṣe wọ́n ń bọ́ọ̀bù gbogbo tírẹ́ẹ̀nì káàkiri kò rí gbèsè kankan ṣe lé lórí òun náà ló fẹ́ dìpò ìwé kan ṣe dáadáa òṣì ẹ̀yin ẹ bá ń gbọ́ àṣòṣì máa mọ̀ òun nìyí àṣòṣì máa mọ̀ nìyí ẹ̀dẹ̀ máa mọ̀ ni ìdè blame yín bí àwọn tó ń pè fún yín àwọn tó jẹ́ followers ẹranko àwọn ẹran tán follow yín agbọ́tán dìde rẹ̀ kan lé èmi campaign fún Ọ̀ṣínbàjò ìrí tí mo rí mo jọ ẹni tó ń campaign fún Ọ̀ṣínbàjò àbí ò fẹ́ yẹ gbogbo ẹni tó bá gbowó lọ́wọ́ kò ní dábẹ́ ẹni tó bá gbowó lọ́wọ́ olóṣèlú mo jẹ olóṣèlú lójú ẹ̀ òwe má jẹ́ ń wá fún yín o pẹ̀lẹ́ Kọ́lá Abíọ́lá Mr President ṣíọ̀ ẹ̀yin náà ti dé ó yé mi èmi akúkú sọ tèmi ṣọ́ṣọ́ṣọ́ yìí ni wọ́n ti fi ṣe mí ń sọ.